ìṣubú alágbára ṣe é rántí ọ̀sẹ̀ ẹ́sì máa rẹ̀ o ọ̀sẹ̀ ẹ́sì máa rẹ̀ o Alhaji Safiriyu Tìámíyù ta ni arákùnrin yìí gan àti pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún 2005 tó mú kí ọ̀sẹ̀ ẹ́sì di ohun ìgbàgbé lórí igbá ṣe é fẹ́ gbọ́ bí ìtàn ayé bàbá yìí ti lọ ní pẹrẹu ẹ fọ àpẹẹrẹ tẹ̀dí kí ẹ wá fetí gbọ́ wìnrìnwìnrìn ìtàn ìgbésí ayé bàbá yìí ṣáájú Oyinládùn ẹ̀yinjú Elédùmarè lórúkọ mi mo rí bàbúgò mèdè màsà pátápátá o gbogbo arápátá ni mo kí ẹ jẹ́ kó máa jú mi ṣe ìbà. Alhaji Tìámíyù jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀bú ẹni tí ó jẹ́ oníṣòwò ńlá kí owó tó di ohun ìṣòro fún un láti ìgbà kékeré. Ìtàn jẹ́ kó yé wa pé bàbá yìí jẹ́ akíkanjú ẹni tó fẹ́ràn ìtẹ̀síwájú tó sì máa ń sapá gidigidi láti ṣàṣeyọrí nínú ayé. Bàbá yìí bẹ̀rẹ̀ ìrìn àjò wọn gẹ́gẹ́ bí oníṣòwò gàrí tí ó máa ń lọ sí ìpínlẹ̀ Kogi láti lọ ra gàrí tí ó bá sì ti rà á tán á gbé wá sí ìlú Èkó fún títà. Bàbá yìí ṣiṣẹ́ yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó sì kórè tó tó bí ẹgbẹ̀rún 2 náírà jọ. Ní ọdún 1979 ó yá ẹgbẹ̀rún 3 náírà lọ́wọ́ bàbá tó bí i lọ́mọ ó sì fi kún ẹgbẹ̀rún 2 tirẹ̀ tí gbogbo àpapọ̀ owó náà jẹ́ ẹgbẹ̀rún 5 náírà 5000 naira. Ní àsìkò yẹ ọjà ọṣẹ ìfọṣọ kò tí ì wọ́pọ̀ àwọn ọṣẹ tó wà lásìkò náà ni Omo àti Clean nìkan. Ìyẹn ló mú kí Alhaji Tìámíyù wọ inú iṣẹ́ ọṣẹ ṣíṣe lọ. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ ọṣẹ yìí ó sì ṣe ọṣẹ 2 síta ọ̀kan fún ìwẹ̀ èkejì fún fífọ aṣọ àti abọ́. Ó pe àwọn ọṣẹ náà ní ST. Àkóso orúkọ ọṣẹ náà ní Safiriyu Tìámíyù orúkọ rẹ̀ gangan. Ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ iléeṣẹ́ ọṣẹ ST ń dàgbà tó sì di alágbára ìkan ńlá kan tó ní àwọn òṣìṣẹ́ tó ń tó bí ẹgbẹ̀rún kan. Olú-ilé iléeṣẹ́ náà wà ní Ìjẹ̀bú-Mùṣín lásìkò náà tí àwọn ẹ̀ka iléeṣẹ́ náà sì tẹ̀ káàkiri gbogbo ìpínlẹ̀ Ògùn àti apá abòmíràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Láàárín ọdún 1982 sí ọdún 2000 ọṣẹ ST ti di gbajúgbajà dáadáa pàápàá láàárín àwọn ilẹ̀ adúláwọ̀. Ní ilẹ̀ Yorùbá ó ṣòro láti rí ẹnìkan tàbí ilé kan tí kò mọ ọṣẹ ST. Ìṣòwò yìí ló sọ Alhaji Tìámíyù di olówó púpọ̀ tí ó sì máa ń ṣe ìpolówó ọṣẹ rẹ̀ lórí rédíò àti tẹlifíṣàn. Ó tún jẹ́ alágbàṣepọ̀ àwọn ètò kan bíi Nǹkan ń bẹ tí bàbá wa Kọ́lá Ọláwuyì máa ń darí. Ṣé bẹ́ẹ̀ rántí bàbá Kọ́lá Ọláwuyì? Ìtàn ọjọ́ mi lọ̀rọ̀ tiwọn. Ṣùgbọ́n ní ọdún 2005 ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé ṣẹlẹ̀ nínú ayé bàbá yìí o. Ó sì dá ohun gbogbo padà sẹ́yìn pátápátá. Wọ́n fi ẹ̀sùn kan bàbá yìí pé ó ra ẹ̀yà ara ènìyàn fún ọṣẹ àwúrí owó bí ó tilẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ dá bàbá náà láre tí wọ́n sì jẹ́rìí wípé kò mọ nǹkan kan nípa ẹ̀sùn náà. Ṣùgbọ́n ìbanilórúkọjẹ́ ti ṣáájú ó ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ o. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí orúkọ owó iléeṣẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣubú. Ní oṣù kẹwàá ọdún 2020 Alhaji Tìámíyù kú lẹ́yìn àìsàn pípẹ́ àìsàn tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbà pé ìrònú ni nítorí pé bó la ti ń gbọ́ pé ẹnu títí ń jẹran tí wàá padà ń fọ́ eegun ara títí ń wọ mọ́sáàjì aṣọ ọba tí ń kaná yanranyanran tí wàá padà ń wọ àkísà orúkọ tó ti gba ìkáàkiri gbogbo ayé tó sì bàjẹ́ tó parẹ́ lójú ẹ̀mí ẹni. Wọ́n gbà pé ìrònú ló pa bàbá yìí. Ẹ wá gbọ́ láàárín àwọn orílẹ̀-èdè tí ìdàgbàsókè wà inúnibíni ẹ̀tanú àti ìlara ni kò sí láàárín wọn ní ká sọ ni àbí orí yẹyẹ ní mògún ta ìṣẹ̀lópọ̀ ní dà wá láàmú lórílẹ̀-èdè yìí ni. Ẹ rí i dájú pé bá mi pín fọ́nrán fídíò yìí káàkiri. Oyinládùn lórúkọ mi lẹ́ẹ̀kan sí o. Ìbà ni mo tú.